Ẹ wò ó, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí báyìí fún yín. Ṣé ẹ rí ọmọ Tọ̀míwá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú wá sọ́dọ̀ ọ̀gá mi, àbí kí n sọ pọ́dọ̀ ìyálé mi, ó pọ́n látorí tó fi dé sàlẹ̀ ni. Tẹ bá ń gbọ́, ó pọ́n látorí títí tó fi dé sàlẹ̀, ìyẹn la fi mọ̀ pé àrẹ o, òun gangan ni wọ́n ń bá wí. Ọmọ yìí pupa látorí tó fi dé sàlẹ̀ ni, débi wípé èmi ò fẹ́ kọ́gà mi ó gbà. Àmọ́ wọ́n gbà, wọ́n gbà gan láìsí pọ́kọ wọn mọ̀ sí ni. Ìgbà tọkọ wọn rí, orípa rẹ̀ wà ọmọ ni, kò sọ̀rọ̀. Ó ní ọ̀gá mi jẹ́ kó yé wípé àwọn ti pé méjì o, báwọn ṣe ń ṣe ńgbà táwọn ò tí ì pé méjì, ó yàtọ̀ sígbà táwọn ti pé méjì o. Àwọn ò sì fẹ́ wàhálà, ilé olórogún gba sùúrù. Ọkọ wa ò sọ nǹkan kan tó fi lọ. Ọjọ́ alákọ̀ọ́kọ́ ní kọ́mọ yẹn wálé, ọ̀gá mi ní kó lọ. Èmi ò fẹ́ kó lọ tọ́rọ ọmọ náà ò mọ́lé wa, kí n mú un lọ. Ọ̀gá mi ní rárá o, kò ní kó mú wá o, àwọn ò dẹ̀ fẹ́ wàhálà. Ẹlòmíì ló mú lọ, ìyẹn padà. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì, ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ló ti sá nǹkan mọ́ Gbénga lórí. Tí ogun wá débẹ̀, wọ́n ti wí orí ẹ̀, tọ́mọ yẹn sọ pé ó fẹ́ fi tipátipá bá òun lájọṣepọ̀. Lòun ṣe sá nǹkan tọ́wọ́ òun pa mọ́ wọn lórí. Ọmọ náà sì ń wá bí iṣẹ́ o, torí wípé àwọn òbí rẹ̀ ò gbọ́dọ̀ mọ̀. Àṣà àyànjú ẹ̀ bẹ́yìn. Ó dàbí pé ọ̀rọ̀ náà padà tàn káàkiri ṣá. Àṣà àyànjú ẹ̀, ọmọ yìí sì ń wá bí iṣẹ́. Gbàtọ́rọ̀ ètò kó ẹ̀ pàwọn ẹ̀gbọ́n ẹ̀ fọlọ́pàá mú Gbénga. Ó fọlọ́pàá mú Gbénga. So wọ́n ṣàyànjú ẹ̀ pé ọmọ yìí náà ti sá nǹkan ọmọ lórí, ó ti defend rẹ̀. So wọ́n ṣáà ti Gbénga mọ́ra, wọ́n bèèlì Gbénga. Kódà ìyá Bólú náà ló lọ bèèlì ọkọ rẹ̀ ní police station. So èmi náà ti ń lọ lé lẹ́ẹ̀kọ̀ọ̀kan, mi ì ti àtàrà dúró síbẹ̀ mọ́ nígbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Mo ti kẹ́rù mi gan, wọ́n náà mo ti lọ lé tán tọ́jú ara wọn tó ṣe gbẹ. So ìgbà tó wá yá, wọ́n wá gba àwọn kan sí ẹ̀gbẹ́ ilé wa, ẹ̀gbẹ́ ṣọ́ọ̀bù wa. So àbábà ni wọ́n. Bí àwọn bàbá yẹn ṣe dé, mi mọ nǹkan tèmi àti ẹjọ́ ṣe, bó ṣe gbójú mọ́ mi nìyẹn. Ó máa kí mi, àwọn bá mi sọ̀rọ̀. Mi wá mọ bí àwọn kan ṣe lọ sọ fún pé ìyàwó ọ̀gá mà ni, pé ìyàwó ọ̀gá bí ti báwo, ọkọ ọ̀gá ló ń fẹ́, pé ẹ máa rí pé máa gbé. Èmi náà ti mo láìkì ọkọ ọ̀gá mi o. Àmọ́ torí nǹkan tó ṣe fún mi nípa ọ̀rọ̀ ọmọ Tọ̀míwá yẹn, ó jẹ́ kí ìfẹ́ ẹ̀ máa kúrò lọ́kàn mi díẹ̀díẹ̀. Ìfẹ́ ẹ̀ kúrò lọ́kàn mi tí ì ṣe kékeré. Àmọ́ mo ṣì nífẹ̀ẹ́. So ọmọ tó ń ṣe bàbá yẹn, ò bá ò ló ṣe jẹ́. Ìgbà tí Gbénga máa dé, ó ní jẹ́ ká lọlé. Torí pé èmi àti ọmọ bàbá yẹn ti ń sọ̀rọ̀, ọ̀rọ̀ wá sì ń wọ̀. Èmi náà ò fẹ́ tẹ̀lé Gbénga lọ sílé. Torí ọmọ bàbá yẹn tó yọ̀ǹgì ju Gbénga lọ. Ó ṣe ní jẹ́ ká lọlé, tí mo ní mi lọlé ilé wa ni mò ń lọ lé nì. Ó ní ilé yín bí ti báwo. Ìgbà wo lójú pé ilé yín lọ lè ṣé ni mo máa lọ sílé yín? Mo ní mi ò lọ lé ilé wa ni mò ń lọ. Ìdẹ̀ ni pé ṣé ni mo máa lọ sílé wa ni? Ṣó ní táìmù kan tí mo gbọ́dọ̀ lọ sílé wa ni? Ṣó ní táìmù kan tí mo gbọ́dọ̀ lọ sílé wa ni? Wá ní okay tó bá lọ tiẹ̀. Nígbà tó lọ, wá sílẹ̀ ṣú, mo ń lọ sílé. Ọmọ bàbá yẹn ó tẹ̀lé mi. Ó dẹ̀ báyàn kan gbẹ̀rún lọ́wọ́, ó ṣe lọ́mọ iṣẹ́ níbì kan. Ṣọ́ọ̀bù ẹ̀ náà ò jìnnà síbẹ̀ yẹn tẹ̀lé. Ó rẹ̀ pé wọ́n ta ilé ibi tó ti ṣọ́ọ̀bù wá sọ́dọ̀ wa, wá rent ṣọ́ọ̀bù lọ́dọ̀ wa ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀bù wa. Torí télọ̀ kan ló wà níbẹ̀ tẹ́lẹ̀, but télọ̀ yẹn ti wá kúrò ńbẹ̀. Télọ̀ ló wà níbẹ̀ tẹ́lẹ̀, ó ti kúrò ńbẹ̀, òun ló wá rent ibẹ̀. Ló wá lóun fẹ́ rí mi pé gbọ́ ọkọ ọ̀gá ẹ̀ ni òun fẹ́. Mo ní ta ló sọ bẹ́ẹ̀ fún un? Ó ní rárá, ó lóun gbọ́ ni. Mo ní rárá. Ó ní kí n sọ̀rọ̀ tọ̀rọ̀ fún òun sẹ́. Ìgbà yìí kò sí toast mi o, but ọ̀rọ̀ wa ti wọ̀ débi pé àtijọ́ ń ṣe wọléwọ̀de. Ló wá ní ó lóun gbọ́ ni. Ó ní wẹ̀ kí fóònù nọ́mbà mi, òun láìkì mi, bá fún nọ́mbà mi. Ló bá ní òun á pè mí pé tọ́pọ̀ ọkọ ọ̀gá mi ni mò ń fẹ́ kí n stop ẹ o, pé kí nìyẹn ò dáa o, pé kò make sense o. Mo ní ọkọ ọ̀gá mi kan, mi fọkọ ọ̀gá mi, ó stop ẹ pé èmi àtọkọ ọ̀gá mi àfẹ́ra wa. Pé mo kàn máa lọ lé wọn lọ sùn. Gbàdéyà mo wá síbi iṣẹ́ ńjọ́ kejì. Ọkọ ọ̀gá mi pè mí pé
ìyẹn tí ọkọ tèmi tó sọ pé òun fẹ́ fẹ́ mi ìyàwó kejì ó pè mí pé ẹ báwo ni pé àná yẹn ó ní mi ò tẹ̀lé òun mi ìdẹ̀ wálé náà pé kinní kan pé kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan ẹ ṣé kò ti tànú mi ni ọ̀rọ̀ ọmọ tòun yàrá ò ti tànú mi ni ó ní ó ti tànú mi kò sí nǹkan kan mi wálé ni àwa ní òkè ẹ ṣé mo bọ̀ lé lálẹ́ ó ní mi wálé o ó ní ọkọ tó ń bá mi òun fẹ́ fún mi ó ní ẹ̀wọ̀ ìfipamọ́jọ́ ti má ti wá mi wálé lálẹ́ yìí o ilé wa ni mo lọ mo wà ní ṣọ́ọ̀bù mo ṣe ń ṣọ́ọ̀bù ọ̀gá mi ṣáà ń wò ó ṣe bẹ́ẹ̀ ni pé kò rí nǹkan tó ń ṣẹlẹ̀ òun tó ṣùgbọ́n tó di bí ọwọ́ 6 kò tó múra pé ọ̀gá mo fẹ́ máa lọlé ẹ̀gbọ́n mi pé kí n má pẹ́ dé ẹ̀gbọ́n ẹni kò má pẹ́ dé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi pé kí n wá kẹ́rù nǹkan lọ́dọ̀ mi pé kí n má sùn ọ̀dọ̀ yín mọ́ ọ̀gá mi ní ókè o kò sí wàhálà ó sọ fọ́kọ ẹ̀ mo ní mo ti sọ fún un ókè kò sí wàhálà ń bá lọ àti ṣeun ń bá lọ lé tí wàá ti dilẹ̀ ṣún bọ̀bọ̀ tó wà ní ṣọ́ọ̀bù yẹn bàbá yẹn máa pè mí màá wá àkókò ìdàwà màá wà ń bẹ́ẹ̀ àjọ máa sọ̀rọ̀ ó wá tí mo ti ṣe léyìí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì torí mo ti láìkì bọ̀ bàbá yẹn náà bọ̀ Gbénga yẹn náà pé kó mi nífẹ̀ẹ́ o torí pé ẹ gbàgbé Gbénga mọ bó ṣe ń bá obìnrin ní àjọṣepọ̀ wọn ò bí ẹ dá Gbénga ò ní bá ẹ sọ̀tọ̀ kó máa wá tọ́mtọ́m káàkiri possible so èmi àti bàbá yẹn àti bàrà lájọṣepọ̀ wà á ti ń fẹ́ra wa bọ́yẹn náà kò fi lọ̀ mí èmi náà dẹ̀ sọ pé mo fẹ́ bá kò fi lọ̀ mí èmi náà dẹ̀ sọ wọn kan wà á ti ń fẹ́ra wa bó ṣe di ìjọ kan nìyẹn mi mọ nǹkan tó ṣẹlẹ̀ mo wà ní ọ̀dọ̀ bọ́yẹn everybody close wọn ti lọ sí ibi iṣẹ́ ìmọ̀ ọ̀dọ̀ bọ́yẹn bí mo ṣe gbọ́ tẹ́nìkan wáyé ní ẹ̀kọ́ gbẹ́nìkan ṣe ń sọ̀rọ̀ àti ta ni ẹ pé àbúlórí burúkú ni ẹ́ o ká nǹkan ọmọdé wọn sí ìbàyẹ̀ ó sọ pé single lòun ni ó sọ pé òun ti lọ́kọ ni kò sọ pé òun ti ṣe kídé kan ni lọ́kọ bí ti báwo ìyẹn sọ pé ṣe bí ìyàwó yìí ni ọmọọṣẹ́ ìyàwó yìí ni ó tẹ̀ ti close lọ́dọ̀ ìyàwó yìí ayọ́kọ̀ bí ẹ ti fẹ́ kọ̀ǹtù rẹ̀ ó ti close lọ́dọ̀ ìyàwó yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kíní kan ló bá ní àbúlórí burúkú ni ẹ́ ìgbà kan ó ṣe bẹ̀rẹ̀ sí í jà ní ìgbà tí màá bọ́ sí báyìí ìjà tí ń ṣe ìjà kékeré tó ṣe pé Gbénga ó ń ju ọmọ bàbá yẹn náà ó gbé kíní iṣẹ́ ìtọ́jú kòtò ó fọmọ lórí pé ìyàwó ibi tí báwo ẹ̀sán orí ẹ̀ ní ẹ̀rọ ọmọ ló mọ ẹ̀yìn pé èèyàn jẹ̀bẹ̀ yẹn ní ẹ̀kọ́ gba imú wà burúkú tẹ̀ ń wù yẹn wọn tó bá ti kọ́ṣẹ́ dédé ìyàwó yín ẹ̀wọ̀n bá wọn lájọṣepọ̀ ẹni pé wèrè ní ìdí kò sàbẹ̀rẹ̀ sí jà ìgbà tí màá bọ́ síta báyìí tí wọ́n ti bá wọn yanjú ẹ̀ pé kíní èmi wà ń bẹ̀ mo jáde pé kí ló ṣẹlẹ̀ ṣé mo jí ìyàwó yín wà nílẹ̀ náà kí ló ṣẹlẹ̀ kíní kan ṣé nígbà tó náwó mú báyìí ó nà mí hey girl ó nà mí dáadáa ní alẹ́ ẹjọ́ yẹn bọ́ ẹni pé òun jẹ́ kí n máa lọ lé báyìí o so ọ̀dọ̀ ọ̀bọ̀ yẹn ni mo lọ sùn ó take care mi àmọ́ o nígbà tó wá di alẹ́ tójú òru tá a máa sùn bí ọ̀bọ̀ yẹn ti ń take care mi òun náà ó fẹ́ wẹ̀ ó ní kí n wẹ̀ mo lọ rògbò fún mi ṣé ó gbẹ tó máa wọ bọ́ọ̀sì àbáyé àti ṣe nǹkan ọmọkùnrin yẹn ó kéré bí ó ti kéré jù máa wò pé nǹkan ọmọkùnrin lè bó ṣe rárá o ibẹ̀ ni mo àlejò yẹn báyìí ó dára ọjọ́ kejì ẹlẹ́dẹ̀ ó ti ń fọ́ ara mi lára mo ní kó fún mi lẹ̀ kó má wọrí wọ́n dára ọjọ́ kejì báyìí tí mo wá síbi iṣẹ́ tí mo lọ sílé mo tẹ́kẹ̀ ara mi Gbénga bẹ̀rẹ̀ sí ń pè mí ní mẹ́sàn-án mẹ́wàá ó bẹ̀rẹ̀ sí ń pè mí ó ń pè mí mi lọ síbi iṣẹ́ ó ń pè mí bàbá bàbá yẹn lọ síbi iṣẹ́ àwọn ọjọ́ kejì bàbá bàbá yẹn lọ bá ọ̀gá mi ó ti fẹjọ́ ọkọ ẹ̀ sùn pé ẹ kìlọ̀ fọ́kọ yín o bó ṣe wà wọ́n á ní kó ṣe nǹkan tí ò dáa fún wọn o irú nonsense wo nìyẹn ọmọ yìí kí lórúkọ ọmọọṣẹ́ yìí Bùnmi èmi àti àjọ wà lórí owó ok mo jẹ́ pé ọkọ yín fẹ́ mo jẹ́ pé ó ṣe máa fẹ́ ọkọ ọ̀gá ẹ̀ ó dé explain fún mi bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ so kí wàá ní gbogbo ni ọ̀gá mi bá sọ pé o ti ẹ̀ ṣe sórí Bùnmi ò ní làákàyè o Bùnmi ti gbà láti fẹ́ ọkọ òun o àwọn ọjọ́ ń gbélé bí ìyáálé tí ìyàwó ni o so gbogbo ọ̀rọ̀ yẹn bóyá ọ̀gá mi ṣe ń sọ àwọn ọmọọṣẹ́ yòókù náà ń sọ pé Bùnmi wo ni kinní kan ni ìgbà kan ni bó ṣe wọ̀n yẹn kò lè fọkọ ọ̀gá sílẹ̀ so wọ́n ti bà mí jẹ́ gidi gan-an mi ò mọ̀ bọ̀bọ̀ bàbá yẹn mi ì mọ̀ orúfẹ́ yẹn ó láìkì mi débi bó ṣe bà mí jẹ́ fún tó
ó ní òkè òun ti gbọ́ kó ṣàkìlọ̀ fún ọkọ wọn. Ó bá pè mí pé mo wà, mo ní mo wà nílé, ó lóun máa wá wò mí nílé, wá tó délé bá mi nílé. Ó ní months mélòó kù tí wọ́n lọ́dọ̀ ọ̀gá mi. Ó ní kò jẹ́ bí 2 months lọ pé mo ti lò 1.5 years. Ó ní pé 2 months yẹn ṣé mi tí mo ṣẹ́ ni? Ó ní mo ti mo ṣẹ́. Ó ní kí jẹ́ ká lọ gbà ẹ̀ lọ́dọ̀ ọ̀gá mi pé ọ̀rọ̀ tó ń sọ ń pa mi ò tiẹ̀ dá. Pé ṣé mo ṣì nífẹ̀ẹ́ ọkọ ọ̀gá mi ni? Ó ní wò mo ṣáà mọ̀ ṣá. Ó ní o mọ̀. Báwo lo ṣe mọ̀? Ó dẹ̀ tó kó tó wá rí mi, ọkọ ọ̀gá mi ti pè mí. Ó ti pè mí èmi ti pick call ẹ̀ torí nǹkan tí mi lọ́dọ̀ bọ̀bọ̀ bàbá yẹn mi ò lè jẹ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn o. So wà tí ọkọ ọ̀gá mi ti pè mí, mo ti dá wọn lóhùn pé mo ti bá a sọ̀rọ̀. Wọ́n náà ń bọ̀ wá gbé mi kí nìkan mo ní òkè mo ti gbọ́. So bí sí yẹn ti ń bá mi sọ̀rọ̀ pé òun bọ̀ tó ti dé. Ìgbà tí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́, ọkọ ọ̀gá mi ti kó máa gbé mi ní nǹkan bí 6 nírọ̀lẹ́. Òun dẹ̀ ti wá lọ́dọ̀ mi. So a jọ sọ̀rọ̀ kó máa lọ. Ó ní wò kó jẹ́ ká máa lọ, kó má yẹ kí n fún ní wàhálà ṣe pé kó má worry nípa tèmi. Ó ní òun ṣe ní worry nípa tèmi. Ọkọ ọ̀gá mi sì bá lọ́dọ̀ mi nìyẹn. Ó bá níbi ẹ̀kúnlé ọ̀dọ̀ wa, phase 1 phase 2 làwa náà ń gbé. Yàrá kan dẹ̀ lọ̀gá ẹ̀gbọ́n mi gbà. Àmọ́ ẹ̀gbọ́n mi ò kí ń wáyé lójoojúmọ́. Wọn ò wáyé lójoojúmọ́. So wọn ò tí ì níyàwó. Ọkùnrin dẹ̀ ni wọ́n. Ṣùgbọ́n wọ́n lọ sùn lọ́dọ̀ ọ̀gá mi wọn ò rí bí nǹkan tí ò da. Àwọn wò wípé ó ti ẹ̀dá bẹ́yìn pé ọkùnrin làwọn ìmàlẹ́ máa sùn ọ̀dọ̀ ọ̀gá mi. So bó ṣe di pé ó ní ìwọ ọmọkùnrin yìí ó tó sí ìbáyìí. So Bùnmi kan tó fẹ́ kó fojú mi wá rí lélẹ̀ àbí? Wọ́n fẹ́ fojú mi wá rí lélẹ̀ àbí? Kìíní kan mú ìṣó tó fẹ́ náà mi. Ó jẹ́ pé ìtìlẹ̀ kẹ́kọ̀ọ́ máa nà kẹ́ máa ṣe kíní kan. Ẹ bèrè lọ́wọ́ ètò ojú ẹgbẹ́ ṣì máa ti ń jọ lájọṣepọ̀ mi. Ṣáàjú bára wa sùn rí. Ẹ kí máa tẹ̀gbọ̀n nǹkan gbọ̀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 . Ni bàbá báyìí sọ pé Bùnmi. So o fẹ́ fi mí lẹ̀ fún bọ̀bọ̀ ọkọ ọ̀gá ẹ̀. Mi fẹ́ máa dóyàn káàkiri. Ilé wo ẹnìkan tí mo fẹ́ máa jẹ́ kí n fèsì wọn. Ó lè máa sọ pé ẹ̀ máa lọ lórí ogún náà ni. Bùnmi ní ọmọ ọdún mélòó ó tó ti pé 20 years. Ó lè dé lórí ogún. Má worry. Ọlọ́run máa pèsè ìyàwó tiẹ̀ fún un. Èmi náà sì lọ́kọ tèmi. Bá wọlé bá gùn nǹkan tí fẹ́ mú. Ìṣẹ́jú ẹ̀ ó ti gun orí ọ̀kadà tó kọjá sí gbé mi lọ. Bàbá yẹn wá ń pè mí. Ó ń ṣe voice note sí mi. Ó ń ṣe gbogbo ẹ̀ sí mi. Mi ò dáhùn. Bí ọkọ ọ̀gá mi ṣe gba fóònù lọ́wọ́ mi nìyẹn. Àjọ aṣọjá àlọ́ ra nǹkan ọbẹ̀ mo wọlé mo ṣe bẹ̀. Ọ̀gá mi ló mọ̀ pé mo ti délé. Ó bá yẹn ṣe voice note sí mi. Ni mo ọkọ ọ̀gá mi gba fóònù lọ́wọ́ mi. Wọ́n bẹ̀rẹ̀ sí bá mi dá lóhùn padà pé ṣó lórí burúkú ni ẹni. Ìyẹn lòun ò fẹ́ ó jẹ́ nípa. Ṣó fẹ́ fi ṣògùn owó ni? Ó fẹ́ fi ṣògùn owó. O ò lè rí ilé ìṣògùn owó kíní kan. Wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí bọ̀bọ́ yẹn. Bọ̀bọ́ yẹn wá wò pé irú ìfẹ́ wo leléyìí? Kóun fẹ́ ó sọ pé rárá. Ọkọ ọ̀gá ẹ̀. Mo dé ṣọ́ọ̀bù níjọ́ kejì. Ọ̀gá mi bá mi nílé. Ẹ ti délé? Ni mo ti délé o. Bọ̀bọ́ yìí ó wá bá wọn o. Ó sọ nǹkan báyìí, ó sọ nǹkan báyìí. Ọkọ náà wà nílé. Ó sọ nǹkan báyìí, ó sọ nǹkan báyìí o. Ẹ̀mú náà ti yanjú ẹ̀. Ẹ ti yanjú ẹ̀. Ṣé mo pé nǹkan tó ń ṣe yóò dá? Òun fẹ́ kú kán rẹ ọmọ méjì. Irú àdíà wo nìyẹn? Mo ní kò sí àdíà kankan. A ti yanjú ẹ̀ má worry. Àbí ẹ gbọ́ ṣáà ti yanjú ẹ̀. Ní nípa àti yanjú ẹ̀ tó lọ bá. Bó ṣe ń wo yìí. Bó yẹn ṣe bó ṣe tẹ́ǹtì ẹ̀ tó. Bó bá ṣe fún lówó tó. Kò gbà kó bá yẹn gorí òun. In fact kíní kan. Ẹbí òun ló ń kọ́ ọ̀sẹ̀. Á lóun ò ní kọ́ ọmọ tòun báyẹn wá sílé. Kó wọn mẹ́tọ́ àti bá alájọṣepọ̀ ni. Kò ní irú ọ̀tọ̀ ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ kíní kan. Ṣàyànjú ẹ̀ síbẹ̀. So ṣètìrú mi mo sùn sí. Nígbà tí ó máa di bí ọ̀sẹ̀ kan tí mo wà níbẹ̀ mo sọ pé ẹgbẹ́ máa ń ro mí. Wọ́n jẹ́ bá mi gẹ́ẹ̀tì bẹ́ẹ̀dì táwọn ọmọ school máa fi ń sùn yẹn. So ibẹ̀ ni màá sùn sí. Ibẹ̀ ni màá bá mi ń bẹ̀. Ibẹ̀ ni bá mi lájọṣepọ̀. Ibẹ̀ ni màá lájọṣepọ̀. Bẹ́ẹ̀dì ni mo fi ń sùn. Níbi ẹ̀yìn ṣáà ní sitting room. Ìjọ́ mi tó wá pé bí àjọ Sunday tó ń fẹ́ sùn. Ẹ̀yìn ṣáà ni màá gbé sí. Bọ̀dọ́ pé bí a lóun dìde tí màá dìde tá máa lọ sí ṣọ́ọ̀bù ni. Àárín ni. Agbègbè rẹ̀ fáwọn ìbá fẹ́ sí mi. Ibẹ̀ ni màá sùn sí. Ní sórí àga. Orí ẹ̀gbẹ́ mi. Orí ṣáà ni orí bẹ́ẹ̀dì ni mo sùn sí. So fast forward. Àṣebọ̀bọ̀ tó ń jẹ́ bàbá yẹn. Aṣọ ti lọ sílé wa. Nígbà tí mi ò sí ní. Ó ti béèrè ẹ̀gbọ́n mi. Ó wá ti download gbogbo bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ tí mo ṣe ń fẹ́ ọkọ ọ̀gá mi.
ọjọ́ tó wá tó rí lọ́dọ̀ òun tó ṣìnà mí ó ṣáà sọ gbogbo ẹ̀ bí mo ṣe pàdé gbogbo àwọn voice note mi ó pìlẹ̀ fẹ́ gbọ́n mi ní what ẹ̀gbọ́n mi ó tún wá sọ ẹ̀gbọ́n mi pé ọ̀gá mi mọ̀ sí o mọ̀ sí kíni mọ̀ sí pé àbúrò òun fi ọkọ ẹ̀ no mọ̀ sí pé àbúrò òun fi ọkọ ẹ̀ ọ̀gá ẹ̀ mọ̀ sí ó ní ọ̀gá ẹ̀ mọ̀ sí ó gbogbo ṣọ́ọ̀bù wọn ló mọ̀ gbogbo ṣọ́ọ̀bù wọn ló mọ̀ bẹ́gàn mi ṣe múra nìyẹn ó wá ṣọ́ọ̀bù wa mo wà ní ṣọ́ọ̀bù ló bá sọ fún wọn pé Bùnmi lénìí ló máa kúrò níbí báyìí kọ́gẹ́ ẹ̀ fún ẹ̀ kí kó lọ sílé kó lọ kẹ́rù ẹ̀ nísìn ọ̀gá bá fún mi kí n bá lọ kẹ́rù mi àti bí mo ṣe lọ mo sí pé mo ń ga pé wọ́n ti ní kí lọ kẹ́rù mi o pé ẹ̀gbọ́n mi ti wá pé mi mọ̀ ó yẹ pé bọ̀bọ̀ bàbá yẹn ló lọ sọ fún ẹ̀gbọ́n mi o wọ́n ti ní kí lọ kẹ́rù mi o kí ní kọ bàbá ṣáàsù pé mo ti lọ sílé mo fi lọ kẹ́rù mi ó bá pàdé mi ó bá lọ bẹ̀ ó bá bá mi kẹ́rù bàtà kẹ́rù tó wá ní pé kí n má wọ̀ pé o máa yanjú ẹ̀ àbá ní ìrìbó lè máa ṣe yanjú o ìgbọ́n bá ní pé òkè kò sí wàhálà ó mọ nǹkan tó máa ṣe pé kí n jẹ́ ká lọ ní àjọṣepọ̀ mo ní àjọṣepọ̀ kẹ̀sìn tó dé ní kí n má wọrí ọjọ́ náà gbà mí lájọṣepọ̀ dáadáa tí pé ẹ̀gbọ́n mi pè mí mi ò ti píkì kọ́ ìgbà tó yá tí mo ṣe tán tájọ ọjọ́ ti pọ̀ ó bá mi sọ ní Ọlọ́run bá jẹ́ kí lè dùn èmi náà gbàdọ̀ lọ́wọ́ jẹ́ kí lè dùn àṣemúlẹ̀ sí lóyún sínú tí mi ò mọ̀ tí mo rò báyìí tá a máa ṣe ló máa dùn àti ṣeun mo ti ní oyún àmọ́ ìta àṣẹ tí tó ń bá mi dájú ṣe pé wọ́n jẹ́ kó dùn ẹ̀yẹ kí n má ti dìde jẹ́ kó dúró síbẹ̀ ẹ̀bí tó yẹ kó mi gan lẹ́dà ó yẹ kí n ti lóyún òun pẹ́ síbẹ̀ kó mi máa lóyún fóun kó mi má ti lóyún wọn ní option kankan ju kán ti èmi lọ sí ọ̀dọ̀ òun lọ. bá ní bá dé ṣọ́ọ̀bù padà wọ́n ti sọ̀rọ̀ mi ẹ̀gbọ́n mi ní what ọ̀gá mi ti tẹnu bọ̀rọ̀ bọ́ ọkọ mo ṣe máa ń bá mi lájọṣepọ̀ tó máa wà nílẹ̀ ẹ̀gbọ́n mi ní pé kí ló tó wọn wá sọ fún òun ó ní kí ni kí n sọ fún yín kó pa mí àbúrò yìí gangan ti fọyín lọ fún yín ṣé bí wọ bàbá yìí ó fẹ́ fẹ́ àbúrò yín àbí kò sọ pé ó fẹ́ fẹ́ àbúrò yín boys to girls ó fẹ́ fẹ́ àbúrò yín ó máa gbà kó bá lájọṣepọ̀ kò gbà kó fẹ́ olóhùn ò fẹ́ ó tún padà wá ní ìgbà tí màá fi délé báyìí ó tún bá àbúrò yín lé bẹ́ẹ̀ ni nígbà míì báyìí ọkọ mi máa tì mí sí pásíjì máa sùn sí àbúrò yín máa wà nínú yàrá pẹ̀lú ọkọ mi ọmọ tèmi kọ́ ń ṣẹ́ tó sì bóun fẹ́ fi iṣẹ́ ìdálùbáríkà ẹ wo kódà kọkọ mi fẹ́ lẹ́nu gbogbo wálé ó káàbọ̀ ni kọkọ mi má fẹ́ lẹ́nu gbogbo wálé ó káàbọ̀ ni gbogbo ohun tó bá ti ṣe ó káàbọ̀ ni ìsúwà níbẹ̀ kò sí ní tó ṣe láyé tí ò tẹ́ mi lọ́rùn nǹkan tí mo kàn mọ̀ ni pé tó pé èèyàn máa ń ṣe irú ilé èèyàn máa ń mú un jẹ ó fa Bùnmi lọ́lọ́run lọ́wọ́ òun àti Gbénga ó fa wọn lọ́lọ́run lọ́wọ́ ṣé mo ṣe wà yìí bọ́wọ́n ṣe wà yìí o ọ̀gá mi ló ń sọ bẹ́ẹ̀ fún ẹ̀gbọ́n mi báwọn ṣe wà yìí o ṣe rí Ọlọ́run ti dá wọn láre o mo ti bí kankan tó fẹ́ mo ti bí méjì fún òun náà ọkùnrin kan obìnrin kan sí kẹta ọmọ méjì ọkùnrin méjì obìnrin kan a máa tọ́jú àwọn ọmọ mi owó ilé yẹn máa díù èmi tí mo dúró pè ní sanwó ilé mọ́ o àti ṣọ́ọ̀bù o àti ilé o ni màá kúrò ń bẹ̀ tó bá ṣe ń fẹ́ra wọn títí tó ilé ẹ̀ fi díù àbúrò tẹ wá mú ẹkọ wá mú ni o ó tún máa padà wá mo dẹ̀ jẹ́rìí Gbénga mo àwọn ọmọkùnrin ọmọbìnrin dò olóko oyin oníṣùgà kéèlókò ní Gbénga gòdù dáadáa ṣé bọ̀dá tó ń ṣe bàbá yẹn ṣé bọ̀dá yẹn ṣé ká tẹ̀ má pàrọ̀ ṣé bọ̀dá yẹn wà òkè fún àbúrò yín àmọ́ rárá o Gbénga òun ni bọ̀dá òun ló wo àbúrò yín tó fẹ́ ọlọ́run ṣe wọn lọ́kọ tìyàwó ara wọn pa lọ́jọ́ alẹ́ òun ọmọ ìkẹrẹ ara òun ọmọ ọdún èlò lòun ó ní ẹ má yẹ kí n tẹ́rìn mi àti wàhálà ló jẹ́ kí mi náà gbọ́ báyìí kí n gbé ojoojó orí mi lọ I am just 32 years in wàhálà ìfòró pé ọmọ máa jẹ ọmọ máa mú ọkọ máa jẹ Gbénga máa jẹun ni ó máa mú ni ó máa wọṣọ ni ó tún máa fábúrò yín lówó ni owó mi ni ọmọọṣẹ́ kan máa wá lé ní bí Gbénga ọba dúró mi ní gbọmọṣẹ́ eléyìí tí mo gbà yìí
mo mọ̀ gbani tó mọ̀ pé Gbénga ó tún máa bọ́lé sọ̀rọ̀ inú àwọn ọmọ ṣẹ́tẹ̀ ẹ̀rí tó ń dúró yìí ìsí Gbénga ò tí ì bá sùn nu wọn kó nawọ́ sókè gbogbo wọn sọ pé wọn ò bẹ́ mi sùn 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 ní wọn ò bá yín sùn èèyàn kan tí mo lè náwó ẹ̀kú kò bá sùn òun ni Tọ̀míwá tó ẹ̀ṣẹ̀ dé Tọ̀míwá dẹ̀ lọ bẹ̀ ó fẹ́ bá sùn ọjọ́ náà kọ́ mọ̀rọ̀bó tẹ̀ tí bá sùn ní ìbéèrè question ọjọ́ ẹlẹ́ẹ̀kejì mọ̀rọ̀bó tí bá sùn ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta tí yẹn fọ́ ní nǹkan lórí mo tó mọ̀ kókò bá lájọṣepọ̀ ikú ó àrásì òun ẹ wo àbúrò yín olóhùn ó ṣàánú ẹ ọ̀gá mi bá tọ̀nù ọ̀gá mi bá ní pé mi lè sọ jù bẹ́ẹ̀ lọ o ẹ bá ti mọ̀ pé fẹ́ gbáàyè fún ìwà pókú ti mọṣẹ́ kò sí irun tí ò lè ṣe ọ̀lẹ nìyá jẹ́ bẹ́ẹ̀ mi ṣe wà yí o mo ti sọ fún pé màá tọ́jú ẹ̀ tí gbé bá fún lóyún irọ́ ló pa fún rẹ̀ ọmọ mi tí mò ń wo àwọn ọmọ mi tí mò ń wò lójú lélẹ̀ mo dẹ̀ ti bímọ mi sójú kan náà ni ká má sọ pé bàbá kan ọmọ kan nǹkan tí mo ṣe nìyẹn nígbà mo ti bímọ fún Gbénga ó yẹ kí n ti kúrò ní Gbénga ṣòbó e jẹ́ nìyẹn ó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ bọ́ bàbá yìí náà wọlé ìyẹn ń sọ̀rọ̀ bọ́ bàbá yìí bí ọmọ 34 kò sí pé 34 ọ̀gá mi 32 ni ọ̀dá mi gàgàgàgà tó wá síbẹ̀ ọ̀dá mi 36 torí tiwa náà ni wọ́n ṣe tí màá rí bọ́ mo sì láàbúrò tó ń lọ sí skul èmi lè mi ò lè repeat mọ́ nígbà tó mo dé kó èmi àti ṣeun Gbénga ló gbé mi dé padà nígbà tó dé Gbénga fún aláàrẹ̀ 36 ni wọn àtẹ̀gbọ́n mi jọ lẹ́gbẹ́ ó dé ó kí ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀ ẹ̀gbọ́n mi ò sọ anything pẹ̀lú ẹ̀ ó ní ẹ wò madam a máa wá gbáàyè máa gbá ẹ̀rọ oyin máa dá padà síbi tí mo ti mú wá etí òun ti kún ó ń sọ ń ṣe ju ọkọ̀ ọ̀gá mi bẹ́yìn ọkọ̀ yìí yẹn yàwó rẹ̀ gan o wá ní ẹ kì í ṣe bẹ́ẹ̀ kò sí bí wọ́n ti lè nífẹ̀ẹ́ Gbénga ló ń sọ̀rọ̀ wọ́n mi ní pé ó ṣẹ́yìn ni wọ́n mọ yín wọ́n mọ yín náà wọ́n mọ yín dáadáa ọjọ́ tó kọ́ wá ṣé báwọn náà ni ẹ sọ pé tẹ́wọ̀n bá rí wọn pé ẹ̀rẹ́ wọn láwọn náà ni ẹ ṣe wọlé mo pé mo sẹ́ǹsẹ̀ pé ẹ̀yin ni àbẹ́yìn kọ́ ṣé ọkọ mo tún mọ̀ yín jù báyìí lọ wọ́n ní mo jù báyìí lọ bẹ́ẹ̀ ni mo mọ̀ yín jù báyìí lọ dáadáa àmọ́ èyí kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ kì í sọjọ́ ọ̀rọ̀ ọmọ olóṣèlú burúkú ló kó mi wá tó kó mi báyìí Bùnmi wo ṣọ́ọ̀bù ìdàdà lẹ́yìn pé wá gbàyè wá ṣe freedom òun ní tẹ ṣọ́ọ̀bù ìmú yeah let's go.